Ẹ kalẹ́, mo kí gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá lápapọ̀. Mo wá fàbọ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí bàbá wa ọba HIM, His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹ̀gẹ̀ kẹta. Mo kí yín wípé kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kásì ọpẹ́ lẹ́nu kí rókẹ̀rẹ̀ ọdọ kínní, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín bàbá. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Ogun ní wọ̀lú Ògbómọ̀ṣọ́ o, a ò ní rí rúkèrúdò nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti dá wàhálà sílẹ̀, láti dá fìtínà sílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ọba jù wọ́n lọ. Ọlọ́run bá máa fojú ti gbogbo wọn. Ẹ̀bẹ̀ ní máa bẹ̀ last, ẹ̀bẹ̀ ò ní wọ́n máa bẹ̀ last, wọn àrógùn ẹ̀ ṣe. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lálẹ́ yìí, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni, ọ̀rọ̀ onílàákàyè ni. Ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n ló lè yé, àwọn ọlọ́gbọ́n ló lè yé o, àwọn onímọ̀ ló lè mọ̀, àwọn olóye kò lè yà wọ́n òmùgọ̀ èèyàn. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ lálẹ́ yìí, àwọn ọlọ́gbọ́n ló lè yé, àwọn onílàákàyè ló lè mọ̀, àwọn òmùgọ̀ èèyàn wọn lè dá mọ̀ láéláé. Ẹ rí i pé ó ti tó ọjọ́ mẹ́ta ń sìn yìí tá a ti ń fa awuyewuye lórí oyè lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́, tó ti diṣu atayanyan tí gbogbo àgbáyé. Yínúsà ó kúrò ńbẹ̀ pẹ̀lú ògo tọlọ́run ọba, á kúrò ńbẹ̀ lágbára títóbi Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Yóò kúrò lórí oyè yẹn, ó máa kúrò ńbẹ̀, ó máa kúrò lórí oyè, ó máa kúrò ńbẹ̀ o, ó máa kúrò ńbẹ̀ kóńgó orógùn ẹ̀ ṣe. Ó ti fi ẹnu ara ẹ̀ sọ ẹ gbọ́ wèrèwèrè lálẹ́ yìí o, ẹ gbọ́ ọ̀rọ̀ kókó ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó nítumọ̀, ẹ gbọ́ àṣírí kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ lẹ́nu mi lálẹ́ yìí. Ẹ jẹ́ ká jókòó lẹ̀ dáadáa, ẹ wá àga tó nífẹ̀yìntì. Tẹ́ ẹ bá bá rága tó nífẹ̀yìntì, ẹ gbé àpótí yẹn súnmọ́ bí ògiri ẹ̀fẹ̀yìntì, ẹ nasẹ̀ wájú, torí àjókòó fẹ̀yìntì ẹlẹ́gbẹ́ ìnàró ni. Yínúsà ti fẹnu ara ẹ̀ sọ jáde, ó ti fẹnu ara ẹ̀ sọ o, òun náà ló máa lanu ara ẹ̀ báyìí tó máa fi sọ jáde. Yínúsà ó lọ, he has gone already. Fake ẹ̀ ló wà l'Ógbómọ̀ṣọ́ tẹ̀ ń wò yẹn. Ọjọ́ tuntun máa lọ, ó dín kan lónìí báyìí. Fake ẹ̀ lẹ́ ń wò yẹn o, fake ẹ̀ lẹ́ ń wò yẹn. Ẹ rí wípé gbogbo yín lẹ́yìn tẹ́jọ́ lólùfẹ́ rẹ̀, mélòó náà gbogbo yín gan, mélòó gbogbo yín ẹ̀jọ̀ ẹ̀ tí wọ́n mọ́sálásí jímọ̀ yẹn náà lọ. Àwọn tí ò sí lára yín ò ju 10 lọ tí ò kí n wá mọ́sálásí. Ẹ̀jọ̀ ẹ̀ tí wọ́n mọ́sálásí jímọ̀ yẹn náà lọ, ẹ̀jù bẹ́ẹ̀ lọ o nílùú Ògbómọ̀ṣọ́. Mélòó lára yín, mélòó lára yín. Ẹ rí i pé àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ wọ́n máa ń pariwo, ìyẹn gangan ni a fi ń tú àwọn èèyàn jẹ wípé ó mà nímọ̀, ó nímọ̀ o, ìmọ̀ yẹn kọjá bẹ́ẹ̀. Wọ́n lọ́kà dópin ìwé, ọkà dó òpin kéwú, ó gba kòfẹ́sọ̀, PhD Yínúsà. Mo sì tún gbọ́ láìpẹ́ ìpọ́nlé tó gboyè mí pé PhD Dàpọ̀ PhD Dàpọ̀, ìrìn kí wọ́n dà pọ̀, dá kíni pọ̀, wọ́n dà kankan pọ̀, kí wọ́n separate bẹ́ẹ̀ náà ni. Dúró láyè rẹ bó ṣe dúró yẹn, jẹ́ kí wọ́n dúró sáyè tiwọn náà, má dà pọ̀ rárá, má jẹ́ kó sú ẹ. Ìwọ ló ti ń fà á bọ̀ láti ilẹ̀, má jẹ́ kó sú ẹ rárá o, má jẹ́ kára ní ẹ.
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ rẹ̀, ẹ̀yin olólùfẹ́ rẹ̀, ẹ máa ń tẹnumọ́, ẹ máa ń fọn ìrere rẹ̀ wípé ó nímọ̀ gan-an, ó nímọ̀. Èmi ò bá yín jà yẹn, ìgbó máa ń sọ gbogbo gbà. Ó nímọ̀ gan-an lóòótọ́ bẹ́ẹ̀ tí ń sọ yẹn, ṣùgbọ́n kò lọ́pọlọ, kò ní làákàyè, kò lọ́gbọ́n, kò lóye tó máa fi lo ìmọ̀ yẹn. Ìmọ̀ yẹn ló ń dójú tì ní gbogbo gbà. Ìmọ̀ yẹn ló ń ṣe àbùkù fún un ní gbogbo ìgbà. Ìmọ̀ yẹn ló ń tì í rẹ́gbẹ̀rẹ́gbẹ́ káàkiri tó fi ń kọlù yálàyà àbùkù. Ìwọ́n tó lè jọ́bọ̀ rẹ̀ náà, Àmọ̀tẹ́kùn Oòduà Àmọ̀tẹ́kùn Oòduà ni kọ́mẹ́díà. Ṣé rí fíìmù Àmọ̀tẹ́kùn Oòduà kọ́mẹ́dì ló yẹ kó máa ṣe? Sìntàlù kúrò àmọ́ fọlọ́mà mo fi ṣẹ̀rí. Kọ́mẹ́dì ńlọ yẹ kí Àmọ̀tẹ́kùn Oòduà kó máa ṣe. Ṣé rí iṣẹ́ tó gbà lọ́wọ́ Dr. Dàpọ̀ yẹn, àbí Dàpọ̀ dẹ̀ ni wọ́n ń pè ní, òṣìṣẹ́ yẹn gbà, kò ríṣẹ́ yẹn ṣe rárá. Wèrèwèrè rẹ̀ pọ̀, wèrèwèrè rẹ̀ ó pọ̀. Ṣé mi ló sọ pé mi ò fáìn? Èmi ò wá kémi ò fáìn o, àní kí n lálùbáríkà kí n wúlò ní ayé. Òrá àwọn jígólò ni, àwọn jígólò fàwọn rajà, kí ló ń hẹ́ǹdì gbogbo orú wọn? Ní tí ò dáa ló hẹ́ǹdì wọn. So mo dúpẹ́ fọlọ́run. Ọ̀rọ̀ tiẹ̀ sì ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Àmọ̀tẹ́kùn. Fídíò kan ń bọ̀ fún ẹ, sá múra kalẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ọmọ egede. Wọ́n lè gèdè ni, wọ́n ní kèsì Ògbómọ̀ṣọ́. Wọ́n lè gèdè ni, wọ́n ló ti pẹ́ l'Ógbómọ̀ṣọ́ gan. L'Ógbómọ̀ṣọ́ wọ́n bí sí ọmọ egede ni. So ẹgẹ́ bá ti wá ń sọ lọ, ẹ̀ ń sọ pé ó nímọ̀, ó nímọ̀, ó nímọ̀, ó nímọ̀. Ibo ló nímọ̀ sí? Ibo ló nímọ̀ sí? Ibo làákàyè yẹn wà? Kò ní làákàyè kankan. Kò ní làákàyè. Kò ní làákàyè rárá, torí wípé tá a bá gbé yẹ̀wò dáadáa, tá a bá gbé yẹ̀wò dáadáa, a rí wípé làákàyè rẹ̀ kù díẹ̀ káàtó. Làákàyè kù díẹ̀ káàtó, torí wípé tá a bá wo ipò tí a ń pò ní ipò lèmọ́mú àgbà, tí ètò Ògbómọ̀ṣọ́ nìkan o, lèmọ́mú àgbà, ẹ má jẹ́ ká tara wa, kò kí ń ṣe oyè kékeré ni, oyè ńláńlá ni. Oyè ńláńlá ni. Àwọn tó bá dẹ̀ lọ́gbọ́n, tó ní làákàyè, tó nímọ̀, tó lóye, àwọn náà máa ń fi sírù ipò bẹ́ẹ̀. Àṣìyàn leléyìí. Àṣìyàn ni o. Èmi ò ní tẹ̀, àṣìyàn lèmọ́mù leléyìí o. Àṣìyàn gbáà ni. Àṣìyàn lèmọ́mù ni. Kódà bí wọn ò ṣe ń wò, Ọlọ́run kàn fi inú sàwẹ́ fi kọ́ran Yorùbá lọ́gbọ́n ni. Ẹ rí i pé ẹwù bí tọ́rọ̀ rẹ̀ ń lọ. Ọbẹ̀ látòrí à ń já oyè gbà, à já oyè gbà, ń lọ kọ́ àwọn kọjọ tọ́ọ̀gì, kọjọ àfá, kọjọ mùsùlùmí alákatakítí, ń kó wọn wọ̀lú. Ń tún ń ṣátà àwọn kan ta tí wọ́n ń dààmú Ògbómọ̀ṣọ́, tí wọ́n ń dààmú Àpèrè Ṣọ̀ún, tí wọ́n ń sọ ìsọkúsọ nípa ọba. Ẹ̀wà nìyẹn. So tí kì bá wá ṣe àṣìyàn lèmọ́mù, tí kì bá ṣe àṣìyàn àfà tó sílùú, àfà tí ìlú sígbà, àlesọpọ̀ sílùú wọ̀, Ògbómọ̀ṣọ́ sí ẹ gbà lálejò wá lọ, kò sọ́wọ́n tó fẹ́ dá sí. Wọ́n sì ẹ gbà ni, wọ́n sì ẹ gbà ni o, because tá bá lò sílùú wọ̀ ní ajẹ́ Ògbómọ̀ṣọ́ ọ̀dà ni, Ògbómọ̀ṣọ́ dá, ìlú tó dá l'Ògbómọ̀ṣọ́, ìlú gidi ni, ìlú alálàáfíà, ìlú tó tòrò, ìlú tó fẹ́ àlejò, tó fi onílé, ìlú tí wọn kì í le kankan má lejò rárá, tán fàlejò lọ́wọ́ tiẹ̀, tí wọ́n ń kẹ́ àlejò, tálejò náà ń kẹ́ wọn. Ìwọ náà wà tìgbà tó ti wọ̀lú yẹn, gbọ́rọ̀ ayé ẹ̀yà ara ẹ̀yẹ̀wò, gbé ìyẹ̀wò májú Ọlọ́run bá tènìyàn. Tí làákàyè rẹ̀ ọ̀bá kún débẹ̀, àwọn tó jẹ́jà máa lẹ́yìn rẹ̀, tí làákàyè wọn tún ju tiẹ̀ lọ, tẹ́ ọ̀rọ̀ yẹn síwájú wọn. Èmi ti gbé ìlú Ògbómọ̀ṣọ́ rí, mo tẹ̀ ti gbé bẹ̀ dáadáa rí, ló jẹ́ kí n mọ̀ ń pa Ògbómọ̀ṣọ́ dáadáa, ló jẹ́ kí n mọ̀ ń pa Ògbómọ̀ṣọ́ dáadáa. Àtìgbà tó ti wọ ìlú yẹn, ó ti scatter ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìlú. Wọ́n ló ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú nínú ìlú. Wọ́n lọ́kọ àtìyàwó ò gbọ́ra wọn yé mọ́,
ìyá àti bàbá ò gbọ́ra wọn yé, ọmọ àti bàbá ò gbọ́ra wọn yé, ìlú ó tòrò ní kí àti ẹ torí wípé wọn à rí ẹ̀kọ́ rere kankan kọ́ gẹ́gẹ́ bí lèmọ́mú àgbà tó ṣe làákàyè tó nímọ̀ tọ́lọ̀ ń fún lẹ́ẹ̀mí sùúrù ọpọlọ láti lo ìmọ̀ yẹn láti gbémọ̀ yẹn kalẹ̀ kó wúlò fún rẹ̀ kó wúlò fún gbogbo mùsùlùmí lápapọ̀ kó wúlò fún gbogbo àgbáyé. Ò rí ṣe bẹ́ẹ̀, ò rí ṣe bẹ́ẹ̀. Èmi ò tí ì rí lèmọ́mù tó dàbí Pátárì o. I never seen it in my life. Mi ò tí ì rí lèmọ́mù tó ń ṣe bó ṣe ń ṣe yẹn rí tó wá fẹ́ dàbí ẹni wípé kò ń sinú ẹ̀sìn Islam yìí ni ó wà, tó fẹ́ dàbí ẹni pé bóyá Islam ti ẹbí bòmí wọn ti lọ gbé wá, kò ń sórí ilẹ̀ ayé yìí, kò ń sórí ilẹ̀ ayé yìí rárá. Ó dẹ̀ tún wá jẹ́wọ́ nìkan, ó jẹ́wọ́ nìkan o. Irú ìró nìborùn, irú ìró oníborùn bí wọ́n pẹ̀lú mufti ìwò gan ṣe ríra yín, Ọlọ́run nìkan ló mọ̀. Ìwà yín jọra yín débi pé bàbá tìlú rẹ̀ ń dàrú tí ò rí ìlú ẹ̀ tò, bàbá tó yẹ pé wọ́n fi ìlú wọn kalẹ̀, ó gbé ẹrù ẹlẹ́rù lórí báyìí, ẹrù ìlú onílùú ló gbé ka orí tí ń ṣẹ́gun. Ọ̀rọ̀ ìlú Ìwó gangan, ọ̀rọ̀ ìlú Ìwó ìlú tiwọn gangan, àwọn òrójútu ẹ̀ wọn ò yá sí, kò kàn wọ́n rárá o. Gbogbo àwọn nǹkan rere tó wà lóye kó wà nínú ìlú tìlú fi ń jẹ́ ìlú, tìlú fi jẹ́ ìlú rere. Àwọn nǹkan rere tí máa ń wà nínú ìlú tó jẹ́ wípé táwọn tó ní làákàyè inú ìlú tí wọ́n bá ronú, tí wọ́n bá rí àpé eléyìí wà níbi eléyìí wà níbi, ọkàn wọn wà balẹ̀, ọkàn wọn balẹ̀, wọ́n á sunrun re, wọ́n á sunrun àlàáfíà. Ọlọ́run kó máa fi sọ rẹ̀ sọ wa, kó máa dàbò rẹ̀ bò wá o. Ọlọ́run kó dàbò rẹ̀ bò ìlú Ìwó, kó dàbò rẹ̀ bò gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ láìpẹ́ yìí nílùú Ìwó, ó bá mi lọ́kàn jẹ́, ó bá yàn lọ́kàn jẹ́, ó bá yàn lọ́kàn jẹ́ o. Millions of dúkìá, millions of naira, millions of naira owó jẹ́ fi ra ọjà yẹn kalẹ̀ tí wọ́n bá tún máa tún ra ń sìn yìí tí ọba tan sírì yìí tí wọ́n tún ra torí nǹkan wọ́n sì ní lójoojúmọ́. Ṣé ti ilé tó jó la fẹ́ sọ ni àbí ti dúkìá tó bà ná, tàbí ti àwọn tó jẹ́ wípé wọ́n jíjẹ mímu wọn àárín ìyẹn lọ́wọ́ àti jíjẹ mímu dúró báyìí kọ́lọ́mọyẹ kọ́ ló mi gbé àìsàn bẹ́ẹ̀ ni, tàbí àwọn tó ní ṣọ́ọ̀bù gangan tó jẹ́ wípé millions of naira tẹ̀ ń dárúkọ pé wọ́n fi sí àwọn ṣọ́ọ̀bù yìí kalẹ̀, ọ̀nà wọn fẹ́ gbà rówó mi, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà rí owó mi? Ká pé bí ìlú Ìwó ṣe tó yẹn, fire brigade center ó wà ń bẹ̀, wọ́n ní mọ́tò bí aláìní, wọ́n ní bọ́ọ̀hù bí aláìgbẹ́ bọ́ọ̀hù síbẹ̀, wọ́n kọ́lé síbẹ̀ bí aláìkọ́, àwọn ìṣẹ́dẹ̀ ń lọ bẹ̀. Ìjọba orílẹ̀-èdè yìí gan-an mẹ́wàá ń bẹ lọ́wọ́ yín. Ọlọ́run kó ṣàánú wa ni, Ọlọ́run kó ṣàánú wa o, Ọlọ́run kó ṣàánú. Òun la fi ń pariwo wípé àwa ọmọ Yorùbá a tó ní orílẹ̀-èdè tiwa, a tó dá dúró. Libya ò tó wa, Libya kò tó wa as a country bó ṣe jẹ́ bí Libya ṣe wà, wọ́n yọ Libya bí 4 sí 5 nílẹ̀ Yorùbá. Libya dẹ̀ dá dúró pẹ̀lú àlàáfíà tí ò sí wàhálà, tí ò sí fìtínà kankan, tí wọ́n maintain ara wọn, tí wọ́n maintain ara wọn, tí ò sí wàhálà kankan. Bí ìlú Ìwó ṣe wá wà yẹn, gbogbo nǹkan yìí ò dá nínú ìlú. Mọ́tò fire brigade panápaná wọn ó ti wà níbẹ̀, ló ti bàjẹ́ bí ọdún 10 kalẹ̀ tí ò ṣiṣẹ́ kankan mọ́. Bọ́ọ̀ tí wọ́n gbẹ́ wọn ní kò yọ omi rí. Gbogbo yín dẹ̀ wà ń lù ẹ̀dẹ̀ ń wò tẹ̀dẹ̀ mọ̀ wípé ìjà iná kò láàánú, kò ní àánú rárá o. Iná kì í ṣàánú ọmọ, kò ń ṣàánú dúkìá o, kò kì í ṣàánú èèyàn rárá o. Ọlọ́run kò fi sọ rẹ̀ sọ wa ní o. Kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé òun lè sọ́ra ẹ̀ títí tírú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ nínú ìlú ẹ̀ àbí nínú agboolé ẹ̀. Ọlọ́run nìkan ló ń dáàbò rẹ̀ bò wá nípa ohun gbogbo. Inú ẹ̀rùn láwà yìí, àìmọye nǹkan ló lè ṣẹlẹ̀. Ẹ wo iná ìjọba tí wọ́n ń fún wa yìí gan tó jẹ́ wípé
kán fẹ́ kán mọ́ mú wa gan nílùú mi gan fẹ́ pé ẹlòmíì wọ́n ti ta gbogbo náà kalẹ̀ nígbà wọ́n fi pa àyàn tẹ́ pé ìbínú gan wọ́n tún fi pa nóòsì wọn yìí àti rántí pa swíìchì pa mítà gan òǹkàlùkù ọ̀kà sí mọ́ torí náà tún lè lọ bí oṣù mẹ́fà tí ò ní wá ní àwọn àdúgbò mi ọdún kan. tí náà ẹ lọ dé lójijì táwọn tó nílé ò sínú ilé tí wọ́n dẹ̀ ti tan mítà kalẹ̀ tí wọ́n tan gbogbo switches kalẹ̀ sọ́kẹ́ẹ̀tì kalẹ̀ tí wọ́n plọ́gì ayọ̀n kalẹ̀ plọ́gì bóyá lómi ń lọ sọ lọ́wọ́ ni náà yẹ fi lọ kọ̀ọ̀nà tí pa sọ́kẹ́ẹ̀tì kọ̀ọ̀nà tí yọ ayọ̀n kù lẹ́nu náà bóyá wọ́n ti jáde lọ sóko àbí wọ́n lọ sẹ́nu iṣẹ́ wọn àbí wọ́n lọ sílé ìwé àbí wọ́n lọ wá àbí wọ́n lẹ ẹ̀yìn àbí wọ́n lọ bí ìnáwó kan iná dé lójijì gbà mí yóò tún bá fún kọ̀rẹ̀ǹtì wá kọ̀rẹ̀ǹtì tí yóò tún tayọ normal one tó jẹ́ pé bẹ́ẹ̀ yọ sọ́kẹ́ẹ̀tì kan àgbá kò ní ẹ̀tún wá rántí yọ unplug sí ayọ́nù gbogbo ẹ̀ mọ́ra wọn ìta ó lè jólé ráúráú pátápátá tí yóò dèrú kò wá sí tó máa ń fìyàn lọ́kàn balẹ̀ nínú ìlú tó bá dáa nílùú tó lọ́ba tó dáa tó láwọn ìjòyè tó dáa tí mufti ibẹ̀ dáa tí wàsírí ibẹ̀ dáa táwọn èèyàn ńláńlá ìlú yẹn gangan tí wọ́n ka ìlú yẹn sí tí gbogbo wọn understand kò sáwọn nǹkan tí wọ́n mọ̀ sáré fún ju àwọn nǹkan tó mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ eléyìí láfi sókè rẹ̀ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ eléyìí láfi sókè rẹ̀ ìlú tẹ̀mọ̀ wípé anytime iná lè ṣẹlẹ̀ fire brigade ẹ ti fight ẹ̀ látijọ́ ẹ ti fight ẹ ti jagun àjàyè lórí rẹ̀ ẹ ti jagun àjàyè lórí ẹ̀ pátápátá tẹ́ bá sọ fún ìjọba tẹ́ pariwo síta tíjọba ọba dá yín lóhùn ọba yín lówó olówó ni ọba olúwo títí lúwo bàbá ọba Abdulrasheed Akabi olówó ni wọ́n tí wọ́n wá sọ pé mọ́tò yẹn tóbi jù àwọn lọ láti tún ṣe èlò wọn ń gbẹ́bọ́ òun wọ́n júrú wọ́n gbẹ́bọ́ òótọ́ dáa fún wọn bíjọba ọba mẹ́tọ́ wọn àwọn ó ṣe láti dáàbò bo ààfin tí wọ́n ń gangan torí pé ẹ má jẹ́ ká tara wa bí iná bá ṣẹlẹ̀ nínú ààfin mi gbáyà mù tí iná gbojú ọ̀nà tó gbojú wíńdò okùn mọ́ sí dúkìá kó dúkìá mélòó wọ́n sì fẹ́ kó dúkìá mélòó ni wọ́n fẹ́ kó iye fire brigade pọ̀ panápaná láàrin ìlú wọ́n ní panápaná tí wàá wà ní ẹsẹ̀ ń ṣírò rẹ̀ pẹ̀lú ọdún sí yóò ti more than 10 years tó ti ṣiṣẹ́ gbẹ̀yìn bóyá tó ń bò láṣìírí gan ni tí wọ́n bá dákọ̀ iye ọdún gan bóyá tí ń lọ bí 30 years tẹ́kàn wà ń bẹ̀ lásán tí ò ṣiṣẹ́ kankan tó ń tibẹ̀ jáde tí ò ṣiṣẹ́ rírì kankan tó ń tibẹ̀ jáde ẹ wá wo náà tó ṣẹlẹ̀ yẹn ń ṣe yìí ọlọ́run lọ́mọ tó fà wọ́n ní nǹkan kan bú ní ṣọ́ọ̀bù gbàm nínú bẹ̀rẹ̀ bí fóònù ní bí nǹkan míì ní wọ́n ju wọ́n bú bẹ́ẹ̀ ọlọ́run bá nìkan ló máa rí yẹn tí fire brigade bá wá ṣiṣẹ́ dáadáa wọ́n ní kò ju ìrìn ìṣẹ́jú 5 lọ sọ́dọ̀ wọn tí wọ́n bá fẹsẹ̀ rìn tí wọ́n bá gun ọ̀kadà àbógun mọ́rọ̀ àbógun mọ́tò lọ wọ́n ní kò tó ìṣẹ́jú kan tí gbogbo bẹ̀rẹ̀ dẹ̀ fi jóná ráó kò sí ẹnìkan kan tó rí ibẹ̀ yẹn gbálẹ̀ ẹ̀wà nìyẹn so ẹ̀yin dẹ̀ níta bá wò lọ́ta wo bọ́ ń ṣe yìí ẹ̀yin lẹ gbẹ́sìn lórí yìí nítọ́jọ́ mọ́tì ìlú tá à ń pariwo pé ẹ jẹ́ ká gbọ́ra wáyé kí yóò bọ́ fẹnu ṣọ̀kan àwọn nǹkan tá à ní ìlú ká máa jà fúnra wa ká máa tún àwọn nǹkan yẹn ṣe ká máa ṣe síbẹ̀ bíjọba bákọ̀ tí ọ̀ràn tiwa máa ṣe lọ wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation bàbá mufti yìí náà ẹni gbógun ti everybody ogun tí èsè kékeré tí bàbá yìí ọmọ sọ̀rọ̀ bí ẹni wípé àwọn gangan ni president orílẹ̀-èdè pé wọ́n tó ju president gan lọ pé kò lè ṣeé ṣe níṣẹ́ wọ́n mọ sọ̀dí tọ̀hún tí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí náà tó tún jẹ́ rọ́bítà gan tó tún jẹ́ pé àgbà ẹgbẹ́ ni wọ́n nílẹ̀ Yorùbá bàbá yìí sáfẹ́ tún skátà wọn ni wọ́n fẹ́ gbàgbára pátápátá lọ́wọ́ wọn gbogbo ìgbésẹ̀ tẹ́ wá ń gbé ẹ tó wo ti ìlú Ògbómọ̀ṣọ́ tó ń ṣẹlẹ̀ láàrin Yunusa Ọjàgbó tí tó ń fọ̀rọ̀ kọ́ bàbá wa nílẹ̀ ní ìyẹn ní àpọ́nlé bàbá wa Àkòrí Ṣọ̀ún His Imperial Majesty ọba Afọlábí Ọ̀yọ́ládùn ní Gandhi Òrùmọgẹ̀gẹ̀ kẹta ẹ wo mẹ́sẹ̀ jìnnà síra wọn tó igunmú jìnnà sórí náà igunmú jìnnà sórí o bàbá yóò dẹ̀ fira wọn wọ́lẹ̀ kì í ṣe pé àwọn ni wọ́n ń ṣe légbèrègbè wájú ẹ
torí pé oyè tó gbà ò fẹ́ kúrò ń bẹ̀, ò ń fi ẹjọ́ kọ́ babó ń baba lọ́rùn, ò ń ba babó ń bàbá jẹ́, ó dẹ̀rẹ́ yẹ ò réyàn bàjẹ́, ó ti yé gbogbo ayé wípé wọ́n gangan ló dáa. Ẹ tún wo iṣẹ́ ribiribi, iṣẹ́ àgbákò tí bàbá mufti tuntun ṣe fún Yínúsà, tó fèsì ọba gangan, tó fèsì gbogbo Ògbómọ̀ṣọ́. Bọ́ba ti ń ṣe tiẹ̀ ni mufti ń ṣe tiẹ̀ ni wàsíìrì ń ṣe tiẹ̀. The same ìwó yẹn náà ni ìwó yẹn wá dàbí ó dàbí bí mo lè pè enemy, ọ̀tá ńláńlá, ọ̀tá tí ò ní ẹ̀dìwọ̀n, tí ò ní gauge sílùú Ògbómọ̀ṣọ́. Àfi k'Ọlọ́run kó gbé Ògbómọ̀ṣọ́, kó gbé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, kó gbé borí ìlú Ìwó, torí pé ó ti hàn sí gbogbo wálẹ̀ Yorùbá ṣe wípé ìlú Ìwó yẹn gangan ńlọ̀tá Yorùbá, kì í sí pọ́tò Ògbómọ̀ṣọ́ nìkan. Ìwó yẹn gangan ó ní ọ̀tá Yorùbá, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn dúndò wípé kó wa lẹ́rú, àwọn dúndò wípé kò sí ètò kankan tíran Yorùbá lè gbé kalẹ̀, wọn àwọn ń dàrú ni, wọ́n ń dàrú ni. Ọlọ́run ló wá mọrú iṣẹ́ tí wọ́n ń jẹ́ o, bí wọ́n ti gbowó fúnṣẹ́ yìí ni, gbóngbò wọn lọ́kàn náà wọ́n fi ń dàrú ni, bí wọn ò fẹ́ kíran Yorùbá gún òkè àgbà ni, bí wọ́n ti gbowó wa sọ́wọ́, wọ́n ti tà wá, wọ́n sáfẹ́ make sure pé àwọn ba kàríà gbogbo Yorùbá jẹ́ pátápátá. Ṣọlọ́run á gọ̀ ni, sí Ọlọ́run gọ̀ ni. Ọlọ́run ọba kì í sọba àká, kì í sọba alábòsí. Tí Yínúsà Jàgbó tẹ múra kankan, ẹ wo bó ṣe ń fẹnu kan káàkiri, ẹ wo bó ṣe ń sì wí, bó ṣe ń sì sọ káàkiri nínú ayé. Eléyìí ó ti tún fẹnu kọ, ó ti fẹnu jáwáyà. Ṣẹlẹ̀ yìí wá fi ti lè mọ́mù, kò fi ti lè mọ́mù. Èmi sì ń fọgbọ ẹnu sọ fún yín, à ń lágbára títóbi Ọlọ́run bá yóò kúrò ń bẹ́ẹ̀, kì í sòye rẹ̀ ni ó máa kúrò ń bẹ́ẹ̀. Á kúrò ń bẹ́ẹ̀ o, kò ń sòye ẹ̀ ní rárá, ó máa kúrò ń bẹ́ẹ̀, ó máa kúrò ń bẹ́ẹ̀ o. Ṣé ẹ rí etí à ń pè lọ́bọ̀ òun ṣe kékeré o, etí à ń pè ní ìlú, tí a bá ní ìlú ẹ kàn ń pò nímọ̀ ni, ó nímọ̀ o, ó nímọ̀, wọ́n fi ń proud, àní ò ní làákàyè, àléyàn ọ̀gbọ́n. Ọlọ́mọ ọgbọ́ ẹni ọmọ kù, ikú kí ló máa pa? Séèyàn nímọ̀, ẹni tó nímọ̀ tí ò rí lò, tí ò rí ìmọ̀ tó ní, tí ò rí lò síbi tó dáa, tẹ́ pé bó ṣe ń lò ló ń kàbùkù, bó ṣe ń lò ìlàyé ń kọ tiẹ̀, láyé ń kọ ohun rẹ̀, ló ń ṣiṣẹ́ gbénú ayé, òun gan ń sì sọ nínú ayé. Ẹ wá ní kò ní kúrò ń bẹ̀, ó máa kúrò inshallah, inshallah ó máa kúrò ń bẹ̀. Tó hàn sẹ́yìn gan ni, gbogbo àwọn bàbá ó ti hàn sí everybody, ó ti hàn sí wọn wípé Yínúsà yìí kò dájú pọ́mọ bíbí inú ilé ayé rárá ni, kò dẹ̀ tún wá dájú rárá pọ́mọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni, kò dájú rárá o. Ẹni tí ò rí rẹ̀ kọ́ máa sí àwọn baálé ilé bíi 3 4 tí ó dìde fún wípé ń bo ẹwà yàn jẹ, tí wọ́n jẹ baálé ilé pé bí sáré bàbá rẹ̀ ní. Bí bàbá rẹ̀ bá sì ń bẹ láyé, bàbá rẹ̀ ọ̀kan wálé ní ìlú òyìnbó lọ́wọ́, àwọn ó pè lórí fóònù, àwọn ó ṣe fídíò kọ̀ láàrin píkṣọ̀ bàbá rẹ̀. Ọlọ́mọ jẹ́ ń gbé bàbá mi sá láéláé, wọ́n jẹ́ ń rí ogun tí fi gbé bàbá mi sáwọ́ náà bá tóbi ọlọ́ba, títóbi rẹ̀ mọ́ ni mo fi bẹ̀ ọ́. Wọ́n sọ mí di Yínúsà Jàgbó Professor Dàpọ̀ àbí Dàpọ̀ tó ń gbé bàbá ẹ̀ sápamọ́. La ilaha illallah Muhammadu Rasulullah. Torí oyè yìí náà, torí oyè ọ̀wá ń gbèdílé rẹ̀ pamọ́. Àwọn tó mọ̀ ẹ́ wà àṣírí ẹ̀ padà máa tú. Àbí bàbá jọmọ orílẹ̀-èdè yìí nìkan ló kù. Àwọn tó sì mọ̀ ẹ́ wà, àwọn kan ń wo ẹran ni. Àwọn tó mọ̀ ẹ́ mọ bàbá ẹ̀ dénú délé, wọ́n á sì sọ jáde nígbà báyá. Bọ́jọ́ yẹn ṣe ń sún síwájú, ilẹ̀ sì rẹ̀ ń tóbi sí. Bọ́jọ́ ṣe ń sún wájú, tẹ́ ń sún ẹjọ́ wájú, tẹ́ ń sún gbogbo ẹ̀ wájú yẹn, ìní ẹ̀sìn tẹ́ ẹ̀ sínú ayé, ẹ̀sìn tẹ́ ẹ̀ sínú gbà, ìní fi ń tóbi sí, ní kẹ̀kẹ́ sí. Ojú tí ó tì yín nínú ayé ó ń tóbi sí ni. Torí wípé ẹ̀sìn tó lòdì mú yìí, ipò tó lòdì mú yìí, èyàn kì í fọ́nà ẹ̀rú débẹ̀, èyàn kì í fi ọ̀nà ẹ̀rú sí ẹ̀sìn Islam. Ẹ̀kọ́ rere wo la fẹ́ kọ́ lára ru tiẹ̀?
ẹ̀kọ́ rere wo la fẹ́ kọ́. O bá sọ̀rọ̀ kalẹ̀ ìwọ náà ló ń fẹnu rú òfin yẹn. Tó bá fẹnu ara ẹ sọ kalẹ̀ kò wá jọ pé ò ń ṣépè ìlera ẹ. Ibi eléyìí ó ṣépè ìlera ẹni pọ́nbélé o, ìpín ẹ̀dẹ̀ ti ṣẹ lórí ẹ̀. Òun ló fẹnu ara ẹ̀ sọ, òun ló fẹnu ara ẹ̀ sọ, kò ń ṣe mí. Because tó bá pè mí mo bá lọ n tó sọ yẹn gangan pé mo bá sọ jáde, tó bá pè mí mo bá sọ, ó máa dàbí ẹni wípé o sì wá hate ẹ̀ báyìí, o sì wá hate ẹ̀ báyìí, o sì wá nífẹ̀ẹ́ rẹ̀ báyìí. Àbáwọn ẹbí ayé lára àbí ẹ gbówó fún ẹ pé kó takò ní. Mo fi títóbi Ọlọ́run bá mo fi ṣe ìbúra, mo fi títóbi Al-Quran mo fi ṣe ìbúra. Láti ìgbà tí ń fa ọ̀rọ̀ yìí, mi ì lè pé mi wá s'Ógbómọ̀ṣọ́ mò ń wá. Bọ̀ kò sẹ́nìkan kan tí mo yọjú sí, kò sí ẹnìkan kan tí mo yọjú sí. Tí mo bá wá ṣe mo dẹ̀ ṣe mo padà sáyè tí ẹ̀ wà gan lọ títí ni. Ọlọ́run gbé àwa dìde láti jàfẹ́tọ̀ ni. Èmi pàápàá yìí pẹ̀lú àwọn tó tún wà ní ṣọ́ọ̀bù yìí gangan, Ọlọ́run gbé wa dìde láti jà fún tí ń jó títọ́ tí ń jó dodo ni. N rò pé anybody gba 1 naira. Tèmi mo dẹ̀ mọ̀, tèmi mo lè sọ lóòótọ́, mi lè sọ tẹlòmíì. Mi mẹ́ni kankan rí inú wọn, mi bẹ́ni kankan dòwò pọ̀, ẹni kankan wò pè mí rí pé èló ló fẹ́ gbà o, kìnnìkan sí kìnnìkan o. Àbò lórí burúkú kan ìyá lórí Facebook ó tàn bá gbọ́lá fún mi sí máa dákẹ́ ẹnu. Wọ́n sọ pé à ń jẹ mí tẹ́lẹ̀, bí àbátẹ̀ wá ń jẹ mí sí wọ́n sọ pé mi ò ló ń jẹ ni. Ìwọ ọkùnrin tó ń sọ wóróworó yìí tó bá gbọ́lá fún ẹ Nájímù ọmọ ọba àbí nǹkan kan. Ó ní mò ń bínú inú sọ̀jà gbó ni táwọn bá gbọ́lá fún mi sí máa dákẹ́ wóróworó yẹn. Òtítọ́ kò lè stop mi láti sọ òtítọ́, because mi ò kí ń parọ́, mi ò mọ́rọ́ pa. Tó bá lọ fún mi lówó sìn wọ́n wá ṣẹ̀ máa kọ́ mi bí màá ti parọ́. Ẹ jẹ́ kó máa kọ́ síwájú àbí kó dúró lẹ́yìn mi kó máa sọ sí mi létí pé yá sọ báyìí mi tó ní rí sọ dáadáa kan torí pé ẹ̀dá tí ò bá kí ń parọ́ kò lè rí rọ́pa. Ẹ̀dá tí ò bá kí ń sòótọ́ bí irú tiyín yìí kò lè róòtọ́ sọ láéláé. Wẹ́ntọ́ jọ̀gá ẹ̀ gàgà ó rí pọ́ǹsì sọ́nù ayé ni irọ́ ti pọ̀, irọ́ ti fọ́ gbogbo yín fún papọ̀. Ó tà máa gbọ́lá fún mi sí máa dákẹ́ wóróworó. Kó fún mi 10 billion mi lè gbà lọ́wọ́ ẹ̀, because àwọn tó gba owó lọ́wọ́ yín gan tẹ́ ń ṣiṣẹ́ ń sìn yìí wọ́n ti dẹrú yín. Tẹ́ bá ní wọ́n sọ jáde wọ́n sọ, wọn ò lè resign pa wọn ò ṣe mọ́. I'm telling you sincerely, ó tọrọ mo fi ń sọ ẹ, mo fi tóbi Ọlọ́run bá mo fi ṣèbúra. Gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́ yìí tó ń sọ ìsọkúsọ káàkiri fún Lèmọ́mù Ọ̀jágbó yín sí yìí, táwọn gan bá tọ pé àwọn resign wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀, because ẹ̀rọ máa bà wọ́n. Wọ́n mọ àwọn èèyàn tẹ́yàn bá dé táwọn bá dòwò pọ̀ náà, wọ́n mọ ẹni tí èèyàn ọ̀sẹ̀ tí ń sọ pé máa búyàn, ẹ máa pe lágbájá ló lé ẹpọ ọmọ rẹ̀ jalè, oríṣiríṣi tí èèyàn ò ṣe tẹ́ ń blackmail àwọn èèyàn. Wọ́n wá ń bá wọn ṣiṣẹ́ wá sọ wípé ò ṣe mọ́, sẹ́nu ò ní máa bà ẹ́. Kọ́lá bí wọ́n ní ṣe nǹkan fún ẹ ò ní lè ṣe, ẹ̀rù wọn máa bẹ̀ wípé o mọrú àwọn èèyàn tó bá dòwò pọ̀. O lè má mọ̀ wọn dáadáa tẹ́lẹ̀, bọ̀ǹbà tẹ́ ti wọnú ara, o ti mọ ìwà wọn, o ti ríwà wọn bó ti ṣe rí. O ti rí pé àwọn eléyìí ò kì í ṣẹran rírọ̀, àwọn tó ń dà lúrú gangan nìyẹn. Tẹ́yìn gan mọ̀ ilẹ̀ ń dà lúrú náà, ilẹ̀ ń dà lúrú o. Sọ́ba ló afẹ́ sọ pé ń dà lú ara ẹ̀rú ni àbáwọn ìjòyè. Ẹ̀yin gẹ́gẹ́ lẹ̀ ń dà lúrú pẹ̀lú àwọn bàbá àṣàlẹ̀ yín àtàwọn ìwé, àwọn ọ̀dọ́ mùsùlùmí ọ̀dọ́ yín, àwọn tọ́ọ̀gì tẹ́ ń pè lọ́dọ̀ mùsùlùmí. Àwọn tọ́ọ̀gì ẹ wo àárín yẹn, nísìnyí tẹ́ bá ń fẹnu sọ̀rọ̀ jáde, then àwọn kan ń bẹ tí kò yé àwọn tó bá wà nípò àgbà. Ẹlòmíín wò wípé kò sẹ́ni tó ń wò òun, kò ń ṣe pé òye Lèmọ́mù nìkan o. Ẹlòmíín lè jẹ́ pásítọ̀ chọ́ọ̀chì kékeré ni àbí ńlá ni. Ẹlòmíín lè jẹ́ ìmúlóyè àwọn ti babaláwo yẹn o, bóyá onífálò náà ní oyè tó tóbi inú ẹ̀ tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn wọn sábẹ́.
tàbí kó jẹ́ lè mọ́mú mọ́sálásí, a lè máa lérò nínú ẹ̀sìn Islam, a lè máa lérò wípé kò sẹ́ni tó ń wò wá, a kàn lè máa ṣe tó wù wá, ká máa sọ tó wù wá, ká rìn síbi tó wù wá. Gbogbo tá bá wá ń ṣe yìí, tá bá ń ṣe ní tí ò tọ́, tá ń hùwà burúkú, tá ń sọ̀rọ̀ burúkú jáde, tá ń ṣe ìgbésẹ̀ burúkú jáde nínú ayé, tí à ń bẹ àwọn èèyàn níṣẹ́ tí ò dáa, tá ń gbéṣẹ́ tí ò dáa, tá ń fi ń bẹ àwọn èèyàn káàkiri, kò yé yín. So àwọn tá ń bẹ níṣẹ́ burúkú yìí, àwọn tá ń bẹ wọn náà, bó ni àwọn méjèèjì ṣe jọ jẹ́. So tó bá lè gbé yẹ̀wò ń sìn dáadáa, ẹ rí wípé òtítọ́ ti fojú hàn, òtítọ́ ó ti fojú hàn. Dẹ ọ̀rọ̀ tá a bá fẹ́ràn alẹ́, tá a bá fi ẹnu ara ẹni sọ, ó máa ṣẹ o, kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí i, ó máa ṣẹ, ó máa ṣẹ. Mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò, mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò dáadáa, mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò. Ní ilẹ̀ Yorùbá, àwọn wo ni ó tóbi jù nílẹ̀ wa? Tá bá yọwọ́ federal government, tá yọwọ́ state government kúrò ńbẹ̀, local government, ní ìran gangan, as in ìran wa, ìran Yorùbá, àwọn wo ló tóbi jù? Àwọn ọba ìlú ni. Àwọn ọba ìlú ló tóbi jù o. Àwọn ọba ìlú kọ̀ọ̀kan, àwọn olórí ìlú kọ̀ọ̀kan yẹn, àwọn ló tóbi jù. Àwọn ìjòyè wọn, àwọn ló tóbi jù nílẹ̀ Yorùbá ni mò ń sọ. Tá bá tún wá wo ẹni tó lọ bá fún lórí ọ̀fẹ́ láti lọ sí ìran míì bí ìran àwọn Ìgbò, tàbí ìran àwọn Haúsá, tàbí Republic of Benin, tàbí Ghana, tàbí Togo, tàbí America, tàbí anywhere in part of the world téèyàn bá ní orí ọ̀fẹ́ láti lọ bẹ̀, tẹ wá wo bí àwọn náà bí wọ́n ti ṣe ọba wọn, bí Saudi Arabia yẹn, tẹ wá wo bí ipò tó bá wọn wà ń bẹ̀, bọ́ba wọn sì ṣe sí ọba wọn, bí wọ́n ṣe pọ́n ọba wọn lé sí, bí ọba yẹn ṣe tóbi lọ́wọ́ wọn, then bí àwọn aráàlú gangan ṣe tóbi lọ́wọ́ ọba, lọ́wọ́ àwọn aṣíwájú wọn. Irú ipò wo iná gbọ́ba sí, irú àpọ́nlé wo ló máa ń fún àwọn ọba nílùú wọn, àwọn ìjòyè, àwọn ẹni ńláńlá nílùú wọn. A rí wípé ẹni tó bá ti lọ sórílẹ̀-èdè kan rí, tàbí ó ti lọ sí agbègbè míì tí ó kì í ṣe ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé ìran míì ni wọ́n entirely, tí wọ́n jọ mọ́ Yorùbá. A rí wípé oníkálukú ní ọ̀nà tí wọ́n ń gbà, tí wọ́n fi ń pọ́n ọba wọn lé. Bẹ́ẹ̀ ni ẹ̀yà kọ̀ọ̀kan ní ọ̀nà tí wọ́n rìn, tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ fún àwọn tó já síwájú wọn, àwọn ọba ìlú wọn. Wọ́n ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń ṣe àṣà tiwọn fáwọn ọba wọn. Wọ́n ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń ṣàpọ́nlé fún àwọn ọba ìlú wọn, tó jẹ́ wípé ẹni tó bá lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àwọn ọ̀nà tí wọ́n rìn láti fi ṣàpọ́nlé ọba àtàwọn aṣíwájú wọn yẹn, ó gbọ́dọ̀ ní àwọn ìjìyà kan tírú ẹni bẹ́ẹ̀ máa jẹ. Ó gbọ́dọ̀ láwọn ìjìyà kan o tírú àwọn ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ nínú ayé. Then ó ti wá jẹ́ ní tí gbogbo èèyàn ti mọ̀, ó ti jẹ́ ní tí gbogbo aráàlú yẹn ti gbọ́dọ̀ mọ̀, àfọmọ kékeré nìkan ni ò ní mọ̀. Because ẹni tó jọba odidi ọba ìlú, bóyá ọba bíi 8 ló wà ní gbogbo ẹ̀yà wọn, àwọn ọba 8 ẹ̀dẹ̀ níyì ńláńlá gbogbo wọn, wọ́n lè tún jura wọn lọ díẹ̀díẹ̀, but díẹ̀díẹ̀ yìí ò fi bẹ́ẹ̀ ìjùlọ yìí ò fi bẹ́ẹ̀ pọ̀. So ọba náà la máa pe gbogbo wọn. Ẹni tó bá wá rí wọn fín nínú ayé, kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí wọn? Tí a bá wá gbé ìgbésẹ̀ lórí wọn gangan, kí ló máa ń ṣẹlẹ̀ sírú àwọn tó bá ṣe àrífín sí wọn, tí wọ́n sì kọ̀, tí è pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe, wọ́n á túbá. Àwọn tó mọ̀ọ́mọ̀ ṣe gangan wípé kò sí ní tó fẹ́ ṣe fún mi, tàbí tí wọ́n ń tì gbòǹgbòǹ wípé a ṣe báyìí sí, ṣe báyìí ṣe wá sẹ́yìn, kí ló máa ń sábà ń jẹ́ di hẹ́ndì wọn láwọn ìlú mẹ́. Then tá bá wá wò sí ẹ̀yà wa, ẹ̀yà Yorùbá, a rí wípé bọ́ba ṣe wà ní àwọn ìlú míì náà, láwọn èdè míì, àwọn ẹ̀yà míì ló bá wà nílẹ̀ Yorùbá. Àwọn ẹ̀dẹ̀ ló jẹ́ ẹni àkọ́kọ́ nínú ìran Yorùbá. Àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tí a bá ní pé ta number 1 nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa ọba aládé ni. Àwọn bàbá wa ọba aládé, àwọn lálákọ̀ọ́kọ́. So kò wá sí ẹnì kankan tàbá yọwọ́ tìjọba kó fẹ́, mo ti sọ sí yẹn síwájú, nílẹ̀ Yorùbá gangan o, kó tó di pé àtẹ̀ pé kò síjọba rárá. So ọba number 1,
àwọn ìjòyè ló tún tẹ̀lé wọn. So ọba number 1 yẹn láyé ìjọ́un ṣe jẹ́ nìkan lè dúró kó kàn rọba fi anyhow láyé ìjọ́un tí ẹ̀ sì pé àṣìṣe ló wáyé. Ọba ayé ìjọ́un ṣé báà náà ti gbọ́ rí, ṣé bá ti gbọ́ rí, ṣé bá ti gbọ́ kó tó di pé Ọlọ́run ó tiẹ̀ ṣèdájọ́ tiẹ̀ ó ní irú ìdájọ́ tó máa ń ṣe fúnru wọn. Ọba ní túbú láyé ìjọ́un náà, èmi ò tí ì dá ẹ̀bọ̀ tí wọ́n ti sọ́nù tàyí ta ti gbọ́ pé ọba gangan ní ẹ̀wọ̀n tí wọ́n ń gbé àwọn èèyàn sí tí ẹ̀ṣẹ̀ wọn kékeré, tí wọ́n láwọn ọlọ́pàá, tí wọ́n láwọn akọ́dà tí wọ́n tó jẹ́ wípé bíjọba ṣe ń ṣe láyé òde òní làwọn náà ń ṣe, tí kò dẹ̀ sí anybody, tí kò sí ẹnìkankan tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò, tó lè stop wọn pé intense ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́. Dẹ́wọ̀n ṣe àwọn nǹkan yìí láti rẹ́ àwọn aráàlú wọn jẹ rárá o, wọ́n á dẹ̀ ṣe láti rẹ́ anybody jẹ, láti yẹ̀yàn jẹ rárá. Wọ́n ní ká tó bá ṣẹ̀ òun lọ bá ń gé, bẹ́sẹ̀ ń sọ látàyè ìjọ ń bọ̀ nìyẹn. So tó o bá ṣẹ̀, tó o dáràn, tó o kọlu òfin, kí ló fẹ́ kàn ẹ́ pẹ̀lú àwọn agbófinró wọn, àwọn akọ́dà wọn? So ẹni tó bá ṣẹ̀ náà ni wọ́n mú. Then àwọn nǹkan tó ń bẹ tó yẹ pé wọ́n ní tí wọ́n bá ṣe, tí wọ́n bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn gangan, dandan ni ká wọlẹ̀. Làwọn tó ṣerú ẹ̀ṣẹ̀ wọlẹ̀ yẹn mí pé ó dàbẹ̀ tó wà lókè inú ayé, tó wà nípò ńláńlá, tọ́lọ́run ti gbé ga gan, tọ́lọ́run ti gbé ga nínú ayé, bọ̀ tó kàn wù ọba tẹ́ńbẹ́lú pọ̀ bọ̀ jámọ̀ nǹkan kan wájú òun. Ẹni ọba tó kàn wù ó pé kò jámọ̀ nǹkan kan, ó lè máa rò nínú ara rẹ̀, ó tún wá fi hùwà jáde, ó sọ fọ́ba yẹn. Síbẹ̀ àwọn bàbá náà ló máa ń sọ wípé kíni lálá tó lo òkè, ilẹ̀ ní wọ́n padà máa bọ́ wá nínú ilẹ̀ nínú wọn máa ilẹ̀ ní ló tó ń padà bọ̀ wá náà. So èyí ló fàtẹ́ pé tá a bá wò látàyè ìjọ́un ni, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn, kò sí ẹnìkan tó lórí láyà tí a máa ń kọlù àwọn ọba. And the sin yìí dẹ̀ ni ẹ má jẹ́ ká tara wa, because àṣẹ tó wà ń gbà yẹn náà sì wà dì sí o, agbára tó wà ń gbà yẹn náà sì wà dì sí. Àlùbáríkà ara àwọn ará ọba ayé ìjọ́un tó wà níjọ́ sì tún wà dì sí yìí gan, àpọ́nlé tó wà lára wọn ń jọ́un ó sì tún wà dì sí, iyì tó wà ń bẹ̀ ó sì tún wà dì sí yìí. Iyì wà ń bẹ̀ because tó bá ní òun ṣe gbé rọ́lù pa, ó lè ṣe gbé, ó lè ṣe gbé o, má yẹ kí n tẹ́ o, ó lè ṣe gbé. Iyì ẹ̀ ni wípé ẹ jẹ́ ká mọ iyì àwọn ọba wa, àwọn ni bàbá wa, àwọn ló bí wa sáyé, ẹ jẹ́ ká mọ iyì wọn, pé o máa ṣe kinní kan fún wọn pé o kàn ṣe tinú ẹ, kò sí tó fẹ́ fi ẹ́ sí irọ́ ló pa. Irọ́ ló pa, má lọ bá lọ, àbọ̀ ń bọ̀. Kọ́lá bí èèyàn kì í sọba, wọ́n ní ẹni tó bá ti já síwájú fún yàn, kọ́lá bó sọjọ́ kan ṣoṣo ló fi jù yàn lọ, bó ṣe ordinary one day ló fi jù yàn lọ nínú ayé, ló fi jù yàn lọ nínú ayé. So irú ẹni yẹn ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àṣìyọ ẹ̀gbọ́n, àṣìyọ bàbá, aṣíwájú fún ẹ. So aṣíwájú dàdẹ̀ ń sọ yín sìn, ọ̀nà tí aṣíwájú ń gbà wà tó ń gbà wáyé ó pọ̀ gan, ọ̀nà tí aṣíwájú ń gbà wáyé ó pọ̀ gan. Tẹ́ bá jọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá papọ̀, ó níbẹ̀ ṣe dàgbà síra yín. So ipò ọ̀gá, ipò àgbà ó máa yọ láwọn àárín yẹn tá a gbọ́dọ̀ bọ̀wọ̀ fúnra wa. Láàárín àdúgbò gan, at least tó bá rí yẹn, ó gbọ́dọ̀ mọ̀ wípé ní yìí dèdè ẹgbẹ́ ẹ ni, ó gbọ́dọ̀ mọ̀ pé ní yìí ó kéré sí ẹ. And at the same time, tó bá ń wo ẹlòmíì lójú ayé tó mọ̀ wípé eléyìí ẹgbẹ́ bàbá ẹ ni, tó bá ń wo ẹlòmíì ó tún máa mọ̀ wípé eléyìí gan tó bàbá ẹ bí lọ́mọ, àbí kó jẹ́ ẹ̀gbọ́n fún bàbá ẹ àbí màmá ẹ. So ló jẹ́ kí n fẹ́ràn ilẹ̀ Yorùbá gan, àṣà wa ló jẹ́ kí n nífẹ̀ẹ́, torí pé àpọ́nlé wà fáwọn tí ó jù wá lọ, àpọ́nlé wà gan. Dẹ́lẹ́kejì ni pé àwọn tó jẹ́ àgbàlagbà tó já síwájú wa gangan, àwọn gan ò mú àwa tá wà lẹ́yìn wọn nímú yẹ̀yẹ́. Wọ́n á mú wa nímú yẹ̀yẹ́ o, torí wípé ẹni tó bá já síwájú nìkan, tó jẹ́ aṣíwájú tẹ́lẹ̀ láwọn àbúrò lẹ́yìn, kò ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn àbúrò ẹ̀ náà. Ìdí tí òfin fẹ́ bàjẹ́ ni pé tábùkù bá lọ kan òun gan níta, àwọn ló fẹ́ gbà lẹ̀. Mú padà bọ̀, a máa gbádùn ara wa gan o, a gbádùn ara wa gan lálẹ́ yìí. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Ni mo sì máa ń sọ fún wa o, ni mo sì máa ń sọ gbogbo wípé mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run
ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. Àwa tá a jẹ́ mùsùlùmí mo fi Allah mo fi bẹ̀ wá, àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì mo fi Jesus Christ mo fi bẹ̀ wá, àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe mo fi Ọ̀rúnmìlà Elédùà mo fi bẹ̀ gbogbo wa. Mo máa ń sọ fún yín wípé ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti wo fọ́nrán tuntun tí mo bá ṣe, àwọn fídíò tuntun tí mo bá ṣe, ó máa yé yín dáadáa o, ó máa yé máa gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ ẹ gbìyànjú àwọn tí mo ṣe kí n tó ṣe lé ẹ̀yin ẹ wò wọ́n lọ. Tẹ bá wá wò wọ́n lọ ẹ wá rí pé ata tó iyọ̀ dùn, ẹ wá rí pé fídíò tuntun tẹ wò yẹn tó dàbí ẹni pé ó yé yín dáadáa yẹn á tún wá yé yín sí ju bó ṣe yé yín lọ. Ẹ má jẹ́ ká gbàgbé o, ẹ jẹ́ ká tẹ̀ka sí channel yìí ẹ jẹ́ ká tẹ̀ka sí o. Fídíò tẹ́ ń wò yìí gẹ́gẹ́ wò sálẹ̀ rẹ̀ lọ́wọ́ tẹ́ máa jẹ́ kó subscribe síbẹ̀ fi ká tẹ̀ á paradà á di subscribe á gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tẹ aago yẹn á pín sí mẹ́ta, èyí tó wà lókè rẹ̀ tí wọ́n kọ AWS sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní kẹ́ fi ká tẹ̀. Ìyẹn ni wípé ní kété tó bá ti ń dórí live, ní kété tó bá ti ń ju àwọn fídíòs wá sórí YouTube ní wá kẹ́ tó rí ó máa tò lórí ara wọn ni ẹ lọ sórí notification ẹ rí gbogbo ẹ̀ ń bẹ̀. Ìyẹn ni wípé gbogbo fídíò tá a ti ṣe pátá ẹ lè rí gbogbo ẹ̀, ẹ lè láǹfààní láti wò. ẹ ṣé gan. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń sọ̀rọ̀ kékeré o, kò ń sọ̀rọ̀ kékeré, ó máa kúrò ń bẹ̀ ó máa kúrò ń bẹ̀ o. Professor Dàpọ̀ ó máa kúrò ń bẹ̀, kò sọ́gbọ́n tó fẹ́ dá sí kò lóògùn ẹ̀ ṣe. Mo wá fẹ́ kí a wo fídíò kékeré kan, fídíò yẹn ò gùn pọ̀ o, mo fẹ́ ká wò ó. Tá bá wo fídíò yẹn ká wò látòkè délẹ̀, ẹ jẹ́ kí fídíò yẹn kó yé wa dáadáa bó bá ṣe máa ń barabalẹ̀ wo fídíò yẹn ká mọ̀ túmọ̀ rẹ̀. Tá bá wá wò ó ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ tíntínní, ká sọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀, ká sọ̀rọ̀ lórí ẹ̀ because tá bá ń sọ pé èèyàn nímọ̀ ó lọ́pọlọ ó nímọ̀ gan ó mọ kéwú ó mọ̀wé, ó kù ọgbọ́n ó kù làákàyè tí a fi lo ìmọ̀ yẹn débi wípé a fi gbádùn ìmọ̀ yẹn lílò tí ìmọ̀ yẹn wúlò fún, tí a wúlò fún gbogbo jàmáà pátápátá, tí a wúlò fún gbogbo àgbáyé. Onífẹ̀ẹ́nu ara ẹ sọ o, kò ń ṣèmi o. Ó ní ọba ilẹ̀ Yorùbá àwọn bàbá wa orí adé nílẹ̀ Yorùbá wípé wọ́n yàtọ̀ sáwọn ọba ìlú mi o, wọ́n yàtọ̀ sáwọn ọba ìlú mi pátápátá. Ọ̀nà tí wọ́n dẹ́gbà yàtọ̀ ó wà clearing, ó clear gan, very very obvious, ó hàn gan ni torí pé àwọn ọba tó jọba ìlú mi ẹ̀yẹ tí wọ́n ń ṣe fún àpọ́nlé tí wọ́n ń ṣe fún wọn tí ilẹ̀ Yorùbá kọjá bẹ́ẹ̀ pé kò sí bí wọ́n ṣe fẹ́ tó ṣe fẹ́ gàǹgà tó lé ayé, kò sí bó ṣe fẹ́ tó nínú ìlú, kò sí rúpò tó fẹ́ wà nínú ìlú, o ò gbọ́dọ̀ síjú ọba rárá. O tó bẹ́ẹ̀ o ò gbọ́dọ̀ síjú wo ọba. Síjú tẹ́lẹ̀ ń sọ yẹn kò sí pé kákan wo ọba báyìí ní mí ni o, bí òwe ọ̀rọ̀ ni, ó dàbí ẹni tó ń gbéraga níwájú ọba, ẹni tó ń sọ̀rọ̀ tó le sí ọba àbí níwájú ọba, ẹni tó wo ọba bíntín ọba ò jámọ́ nǹkan kan, kò sí tó lè fi òun ṣe nínú ayé, ẹni tó wo ọba níwò wípé déédéé ni wá, gẹ́gẹ́ bí àáfàá Ajígini àmùdírò Ajígini bẹ́ẹ̀ ṣe ń fi lèmọ́mọ́ Ògbómọ̀ṣọ́ yín ní sọ̀jà gbó, Professor Dàpọ̀ PhD Dàpọ̀ bó ṣe fi ń wé ọba àpèrè sọ̀hún wípé the two giants, ìyẹn ńlá méjì ni wọ́n, pé wọn ò jura wọn lọ. Bí bàbá wa HIM His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọ̀gẹ̀gẹ̀ kẹta bí wọ́n ṣe jẹ́ aṣíwájú fún ìlú, bẹ́ẹ̀ náà lèmọ́mù náà jẹ́ aṣíwájú fún àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láàrin ìlú náà. Ipò kan náà wọ́n dìjọ wà because ẹni tó sọ̀rọ̀ yẹn gangan wọn gbọ́dọ̀ yẹn yẹ̀wò dáadáa, wọn gbé yẹ̀wò tó wáyé pé wọ́n gbé yẹ̀wò dáadáa ni a jẹ́ wípé olórí àwọn pásítọ̀ náà sì dèdè ọba ni, torí lèmọ́mù àwọn tá a jẹ́ mùsùlùmí a ní chief imam ìyẹn lèmọ́mù àgbà, àwọn tó jẹ́ Christian náà ní olórí tiwọn bí akíbíṣọ̀bù ní bí bíṣọ̀bù ní àwọn náà ní tiwọn náà, àwọn tó dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe àwọn náà ní tiwọn, bóyá Olúwo ni ó ga jù ní bóyá Olújẹ mi náà ni, so which means say àwọn ẹni tí mò ń dárúkọ sílẹ̀ yìí tó bá fi mú yín tẹ̀sọ́ wípé lèmọ́mù àgbà ìlú kan òun pẹ̀lú ọba déédéé ni wọ́n tàbí tẹ̀ ju ọba lọ, so certainly
àwọn tó jẹ́ olóyè àgbàjù nínú kìrìsìtẹ́nì, olóyè àgbàjù nínú oníṣẹ̀ṣe, bóyá olúwo ni, bóyá bíṣọ̀bù ni wá kí bí bíṣọ̀bù ni, a jẹ́ pé àwọn pẹ̀lú ọba náà déédéé ni wọ́n àbí ọtí ẹ̀jú ọba lọ. So mo fi sọ wípé gbogbo tí wọ́n fẹ́ sọ jáde ó yẹ ká máa rò ó dáadáa. So olóde fẹnu ara ẹ̀ sọ pé gbogbo ẹ̀dá tó bá wo ọba bíntín, gbogbo ẹ̀dá tó bá wo ọba níwò pé ọba ò jámọ́ nǹkan kan, gbogbo ẹ̀dá tó bá wo ọba níwò wípé ọpọlọ bá kù díẹ̀ káàtó, kì í sọba ẹni ọba mò ń sọ o nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀dá tó bá wo ọba níwò wípé ẹgbẹ́ làwọn kò sí tó lè fòun ṣe. Gbogbo ẹ̀dá tó bá wo ọba níwò wípé pẹ̀lú àwọn tèmi gan nílẹ̀ yìí tẹ́ ń tí ohun gbòǹgbò yìí kò sí tó bá fẹ́ fòun ṣe. Òun gan ló fẹnu ara ẹ̀ sọ ipe dáadáa tó lọ sókè ni ó gbọ́dọ̀ wálẹ̀ bẹ̀ túlàs. Lálá tó lọ sókè pélẹ̀ ló ń bọ̀. Olúfẹnu ara ẹ̀ sọ o, olúfẹnu ara ẹ̀ sọ. Ó ní àwọn nǹkan tó ti wà síwájú tí wọ́n ṣerú ẹ̀ sáwọn ọba, wọ́n padà dẹni ilẹ̀ ni. Bí wọ́n ṣe ga tó nú ayé, bí wọ́n ṣe ga tó yẹ, wọ́n padà dẹni ilẹ̀. Kọ́dà kìí ṣe pé wọ́n rìn gan rà bẹ́ẹ̀ tó ń rákò dàbí ẹ̀ ń wọlé gan tí wọ́n tún lè dìde, just like that. So ẹni tó wá ní làákàyè, tó lọ́gbọ́n, tó nímọ̀, tó lóye, tó fi ń sọ irú ìtàn yẹn, so yẹ kó nǹkan lùfin yẹn. Ní tó fẹnu ara ẹ̀ sọ yẹn, so yẹ kó nǹkan lu òfin yẹn, tó rọrùn ló ń fẹnu ara ẹ̀ sọ, kò ń ṣèmi o, ẹ má sì mí gbọ́ o, òun ló ń fẹnu ara ẹ̀ sọ jáde o. Ó ní gbogbo ẹ̀dá tó bá dúró wájú ọba, tó bá rọ́ba fín, tí ọba ka ọba kún, tó ń yẹ̀yẹ́ ọba, tí ò ṣe àpọ́nlé ọba, tí ò ṣẹ̀yẹ fọ́ba, tó wọ ọba bíntín, tó wọ ọba ń wò wípé òun ju ọba lọ, tàbí ẹgbẹ́ làwọn ga àwọn òjúra wọn lẹ́yìn rọ̀ làwọn. Pé gbogbo ipò tó bá lè wù kí ẹni yẹn ó ní bó ti wù kó ga tó nú ayé, pé lẹ̀lẹ́ nìyẹn máa bọ̀, ẹnìyẹn máa dẹni ilẹ̀ nígbẹ̀yìn. Ṣẹ̀rí pọ̀rọ̀ ńláńlá ni, ọ̀rọ̀ ńláńlá ló sọ o, ọ̀rọ̀ ńláńlá ń ló sọ jáde. Kódà ọ̀rọ̀ yẹn ó ní wéètì gan o, ó ní òrìn nínú ayé, ó ní òrìn gan, tó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọmọlúàbí èèyàn, tó jẹ́ ẹ̀kọ́ rere fún gbogbo àwọn ọmọlúàbí èèyàn. Kó wá ń sọ bá nìkan, ìkọ́ sábà ń sọ̀rọ̀ yìí pé àwọn tó nílùú tó nílẹ̀ ọba ni wọ́n, àwọn ìjòyè, àwọn òbí tó bí wa gan nínú, gbogbo ń tà kálẹ̀ yẹn àgbọ́dọ̀ ṣe fún wọn. Gbé àwọn tó bá tó jù wá lọ nínú ayé nígbò kan àbí kejì àgbọ́dọ̀ ṣe fún wọn. Ẹ wá wò, òun ló fẹnu ara ẹ̀ sọ o, òun ló dẹ̀ sọ irú ẹ̀ṣẹ̀ tíyẹn lè ṣe fún wọn, òun ló sọ irú ìjìyà tó wà ńbẹ̀, tó jẹ́ wípé kìí sọ gangan ló máa ṣe sí ẹ, ló máa fún wọn níyà ẹ̀jẹ̀, Ọlọ́run gangan direct. Then orí oyè yẹn gangan ni ló máa ṣèdájọ́ fún ẹni yẹn, ẹni tó bá ṣerú ẹ̀ tàbí àwọn tó bá ṣerú ẹ̀. So ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ pọ́n àwọn ọba wa lé dáadáa. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ mọ kí àwọn ọba wa ká máa gbé wọn gẹ̀gẹ̀. Àpọ́nlé táwa bá ń ṣe fún wọn, iyì tá a bá ń ṣe fún wọn, ẹ̀yẹ tá à ń ṣe fún wọn yẹn, ìní àwa gangan fi ń ṣe àpọ́nlé ẹ̀yà wa, la fi ń ṣàpọ́nlé èdè wa, la fi ń gbé àṣà àti ìṣe Yorùbá, la fi ń gbé lárugẹ. Ẹ̀wà rí yẹn. So bá wa ń pọ́n lé wọn lé, tá à ń pọ́n wọn lé, tá à ń pọ́n wọn lé, ìran wo ló wá lè já wá bí wèrè tẹ́ wá sọ pé òun fẹ́ yẹ̀yẹ́ ọba wa, tàbẹ́ nìkan wo láàrin wa tó lè sọ pé orí òun dàrú àbórí òun ò pé tí ó máa yẹ̀yẹ́ ọba. So ẹ jẹ́ ká lọ wo fídíò yẹn kẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ gangan bó ṣe fẹnu sọ jáde. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí PhD Dàápọ̀ bó ṣe fẹnu ara ẹ̀ sí wá sí yẹn, ẹ jẹ́ ká lọ gbọ́. Orílẹ̀-èdè náà àwọn ọba ìlú tí wọn ò lápọ́nlé bí àwọn ọba wálẹ̀ Yorùbá pẹ̀lú òwú àwọn ọ̀rọ̀ táwọn wí. Ẹ gbọ́ ilẹ̀ Yorùbá lè ti gbọ́ wọ́n sọ pé ọba ló nílùú, ọba ló nílẹ̀. Àṣẹ́lú yàtọ̀ sílẹ̀. Ẹlòmí a máa nílẹ̀ tí ò ní nílùú, ẹlòmí a máa nílùú tí ò ní nílẹ̀. Ṣùgbọ́n àwọn ọba àti ìlú àti ilẹ̀ àwọn wọn ni Yorùbá gbàgbọ́ bẹ́ẹ̀ tí kálukú náà sì gbà fún wọn bẹ́ẹ̀. Gbogbo ìgbà téèyàn
làwọn ọba máa ń wò bí láńlá tó ròkè tí wọ́n padà ṣe kiri o. padà lọ́ọ̀lẹ̀. ẹni pé ìtàn láńlá ọ̀yọ́ lè wúlò ti ṣẹlẹ̀ àwọn aláàfin wọn ló kó bí láńlá gbogbo èèyàn tó bá ti wá rí ọba fín wọ́n máa wò ní gbèsè tí ìwọ̀n yìí láńlá lè wọ náà láńlá àkọ́kọ́ tó rọ́ba fín ọ̀wù ọ̀lẹ̀ ni nígbà tí ọ̀gbọ́n ọ̀sọ́ba lẹ́nu bí wọn náà ti rọ́ba fín wọn náà ṣe kiri o ọ̀wù ọ̀lẹ̀ mọ ìkọ́ ti yé èyí ò máa jẹ́ kẹ́rù náà bá gbogbo èèyàn tó bá déwájú ọba kó wò láàṣì ẹ̀rù máa bá gbogbo èèyàn. òòṣà kan bẹ lẹ́yìn lọ́dún Aláàfin àmọ́ bó ṣì wá ń bẹ̀ àwọn owó wọn ń pè